Orúkọ mi ni Lánre Kògbérègbè. Dúnní Kògbérègbè lórúkọ tèmi ń jẹ́. Láàárín gbogbo àwọn ọ̀rẹ́ mi, èmi ni mo pẹ́ kí n tó fẹ́yàwó. Wàhálà obìnrin pọ̀ jù. Lẹ́yìn ìgbà tí mo ṣègbéyàwó tán ni mo mọ̀ pé wàhálà ńlá gbáà nílé ọkọ. Ní ìsìn mo ti wá mọ̀ pé tá a bá kó obìnrin 10 papọ̀, nǹkan kan náà ni wá gbogbo wọn. Ṣé ẹ rí i pé gbogbo ọkùnrin pátápátá ibì kan náà ni wọ́n sùn tí wọ́n dorí kọ? Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ń wò mí lé, èmi gan mo mọ wàhálà tẹ́ ń dojú kọ, gbọ́n mi somi ò tó làásìgbò hílàhílo àwọn obìnrin. Àmọ́ kí n tó sọ ní tẹ́ máa ṣe sí, á dáa kẹ́kọ̀ọ́ mọ nǹkan tèmi gan bá fàánú ilé mi náà. Fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń wò mí nílé, mo mọ̀ pé ó ní nǹkan bíi 2-3 tẹ́yin náà ń là kọjá, làásìgbò lọ́tún làásìgbò lósì, gbọ́n mi sí omi ò tó, kò sí bá ṣe lè ṣe tàfi lè tẹ́ wọn lọ́rùn, àwa obìnrin nìyẹn. Ṣùgbọ́n kí n tó lè sọ nǹkan tẹ́ máa ṣe nílé tí yín, ẹ ṣe kọ́kọ́ bá mi ká lọ kẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé tèmi, ká wá mọ bí ta ti fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Hello àbúrò mi, compassion. Báwo ni sẹ́yìn? Ọjọ́ ń sáàbù náà. Ó ti bèrè àǹtí ọkàn dà mínú ṣá. Mo wà bẹ́ẹ̀ wá, àwọn náà wà lálá. Àwa bí o. Ibo ni wọ́n tí ibo náà gbé ẹ sí, wọ́n náà ní conference kan ibo. Àbòrú. Ibo ló wá ń gbé lábòrú? Má bọ̀ ní Kòròdú. Kò jìnnà. Mo ní Kòròdú sábòrú. Ilé ẹ máa bọ̀. Ṣówó mọ́tò máa fún ẹ, kò sí problem. Má bọ̀ ní Kòròdú. O ṣàmọ̀ pé 3 bedroom flat là ń lo ayé wà. Kò sí problem, máa bọ̀. Okay, àtàwọn ọ̀rẹ́ mẹ́ta. No problem. Ṣé bẹ́ẹ̀ week lẹ fẹ́ lò? Kò sí problem, ẹ máa bọ̀. All right. Ṣáde nìkan bíi 4:35 yẹn mo máa ti wà round. Bye bye. Ọkọ̀ Parisha. Aduna. Lówó orí mi. Aduna. Alẹ́ nobody. Kíkẹ́ ló pè yẹn o. Kíkẹ́ ni. Wọ́n máa bọ̀. Òun náà ni conference àwọn aṣèlékòó. Àbòrú ni wọ́n post ẹ̀ sí. Àbòrú lọ́hùn. Àbòrú jù sí Kòròdú. Àbòrú lọ́hùn. Mélòó làbòrú sí Kòròdú? Wọ́n máa bọ̀. Ẹ̀wọ̀n àtọ̀rẹ́ mẹ́ta. Tó bá ti dé Kétu, akọ̀wọ̀ mọ́tò pẹ́ńsìmà. From pẹ́ńsìmà báyìí, ó ti dá bòrú. Mọ́tò 3 péré ló máa wò. Ṣé nítorí Yétúndé tó wọlé sìn ló ṣe pé Kíkẹ́? Tí wọ́n jọ wá ṣe conference kan náà lẹ́kọ̀ọ́. Ọmọ yẹn òyìn wà kí wa ó rí i pé conference ẹ̀ ó já màdúgbò wa ni ó yàtọ̀ sẹ́ni tá a fọ̀tẹ̀ pé ọtẹ ló fi pàbúrò ẹ̀ ó fọ̀tẹ̀ pé ní ẹ̀yin mẹ́ta ẹ máa bọ̀ ilé yín. Èmi fọ̀tẹ̀ pé yàn lórí kíni. Ẹ̀sùn fẹ́ sọ lémi dostel Ọlọ́run ò ní gbà fún ẹ. Kí la gbé kí lẹ jù? Ṣé lórí pé ọmọ fẹ́ wá bíbá náà mo ti dèèyàn burúkú? Dúnní jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé àbúrò mi tó jẹ́ ẹ̀jẹ̀ mi kò lè bá wa gbé fọ́tẹ̀ kan? Ṣé mo ní anything pẹ̀lú ẹ̀ ni? Ṣé mo fọwọ́ rẹ̀ mú ni àbí mo pè lórúkọ? Just 5 days. Lẹ́nu tí. Bẹ́ẹ̀ ni. Fine. Agreement ti wà láàrin mi àti pé kò sálejò kankan tó fẹ́ bá wa gbé. So nǹkan tó dẹ̀ fi lè mú ẹ sọ pé kí Yétúndé dúró a week
kò sí nǹkan òfin tó mú Yétúndé ló mú Kíkẹ́ lọ́mọ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ok tó bá jẹ́ mi wá lọ́kọ ẹ o òyìnbó tó ṣe pẹ́ńsù òun ló ṣe rẹ́zà mo ń fi àsìkò yìí parẹ́ pé ọ̀sẹ̀ kan wọ́n sì lè lò ó. nígbà tó ń fi òfin sílẹ̀ lọ́jọ́ kìíní àná fámìlì mi kankan gbọ́dọ̀ wá ẹyẹ kankan gbọ́dọ̀ wá I don't want any visitor in this house o kíníkan me and my wife ni o. Dúní ó yẹ kájà máa fi nǹkan wéra wa o bó ṣe ń bá mi sọ yìí tí màmí bá kàn rò pé wọ́n fẹ́ wá kí mi ó máa ní kó má wọlé o. ẹ̀yin ọkùnrin ẹ mọ̀ pé wà selfish. màá rántí sọ bẹ́ẹ̀. tẹ bá ń give order àti yẹn kí n má consider the other party àbẹ́yìn máa ń rò. bíbélì sọ wípé ọkọ báyìí ni olórí aya àwa dẹ̀ ní ọlọ́run ilé yìí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni o Yétúndé á lo ọ̀sẹ̀ kan yẹn kò dẹ̀ sí bàbá ńlá kò bá Kíkẹ́ kan tá a wọlé yìí wá tí mi ò ní ṣèwèrè fún gbogbo yín ẹ fẹ́ sọ lémi kó ayé ò yọ. mi ò ní bẹ́ẹ̀ ági nípa ìjà ẹ ká fi sílẹ̀ lọ́wọ́. olúwa mi o. mo sọ fún ẹ pé rántí àwọn àbúrò wa tó jẹ́jẹ́ wa wọ́n máa wá kí wa ó ní rọ o kí àwọn àbúrò fẹ́ wá kiri wọ́n ń tójú bọlé ṣé wọ́n tójú bọlé ń sìn àbí wọ́n tójú bọlé. èèyàn burúkú ni ẹ̀dùn ni bó ṣe máa ń ṣe nǹkan ẹ̀ ó má kàn yà mí lẹ́nu ni. kí ló wá ń try láti kí ló insinuate. àbúrò mi bó ṣe dé yẹn kò dá kò dùn mọ́ ẹnu. o fẹ́ sọ pé mi ò fẹ́ rábúrò ọkọ mi sójú nìyẹn. èmi ò sọ bẹ́ẹ̀ àmọ́ kí ló fa Kíkẹ́ máa bọ̀ àwọn ọ̀rẹ́ mẹ́ta ẹjọ́ máa bọ̀ ilé ẹ̀ àbòrú sí Kòròdú. èmi rò pé ó ti wà nínú agreement wa ni pé ká má gba àlejò kankan sínú ilé yìí so nǹkan tó dẹ̀ fi mú wọ roughly accept àbúrò ẹ̀ pé kó dúró for a week èmi náà nábúrò tó ń ṣe the same thing now. number one òyìnbó tó ṣe pẹ́ńsù ló ṣe ìrìnsà. number two àbúrò mi Yétúndé kò gbèrègbè ẹ̀jẹ̀ mi ni. number three kò mọ̀ọ́mọ̀ fẹ́ wá wọ́n wá ṣe conference ọ̀sẹ̀ kan 7 days kò tiẹ̀ pé 5 days ní 5 working days ló ti fa Kíkẹ́ máa bọ̀ ẹ fẹ́ sọ lémi di hostel. ẹ fẹ́ sọ lémi di hostel. Kíkẹ́ lọmọ ojú ọ̀rọ̀ lárí òun làbúrò tèmi náà tí mo ní kó wá kí ẹ̀gbọ́n ọmọdún tí mo ti rí gbẹ̀yìn ni kóun náà wá lo a week hostel kẹ̀ ṣebí yàrá mẹ́ta là ní àwa ń lò kan Kíkẹ́ á dúró sí kan àtàwọn ọ̀rẹ́ Yétúndé á dúró sí kan àtàwọn ọ̀rẹ́ ṣé jíjẹ mímu ó yẹ fún ni ò ní mí lára ní ṣíṣe. lẹ́yìn ọ̀sẹ̀ kan gọ́. wọ́n máa lọ. Dúní ò burú léèyàn o oníkálùkù máa lọ ni. Dúní ò burú léèyàn o ó burú o. agreement is an agreement. ṣé mi mo ní kó wá ni èèyàn tí ó wá torí pé wọ́n gbé wá ó yàtọ̀ sẹ́ni tá a fọ̀tẹ̀ pé tá a mọ̀ fọ̀tẹ̀ pé. so èmi fọ̀tẹ̀ pé ó fọ̀tẹ̀ pé ni. mo fọ̀tẹ̀ pé ni. Kíkẹ́ o ẹ máa bọ̀ aború máa bọ̀ ẹ̀yìn bàbá àrùn ṣe lára rẹ̀. ọba èyí ẹ̀ náà àgbàlejò láì jẹ́ pé bóyá wa méjèèjì àjọ òpè ṣé ká gbé wọn ṣé kí wọ́n wá òkè wọn lè wá agreement wà nìyẹn kó tó àbúrò ẹ̀ fi wọlé sí tó lè sọ fún pé kó síbi tó lè dúró sí náà rẹ kan àbí ò ṣe lọ dúró lọ́dọ̀ ẹ̀gbọ́n lákùtè sọ yẹn fún o ẹni kó wá jókòó. amúnibú nìyẹn Kíkẹ́ lọmọ mọ. amúnibú nìyẹn ẹran bí ẹ. tí èmi àti ẹ bá ti ń fa nǹkan tí n bá ti ń làágùn báyìí ìwọ ló wà at fault amúnibú nìyẹn ìwọ ní kí àbúrò mi sáà Yétúndé o nílé ìgbàlẹ̀ torí pé àwọn àyàwó mi o wọ́n lá lágrímẹ́ǹtì o kó o máa wá padà o ojú wo ló fẹ́ kó fi wẹ̀. ojú kí ló fẹ́ fi wò mí ṣé bóbìnrin lòun náà ojú kí ló fẹ́ fi wò mí tí ó bá rí pé mo ṣe fóun ó dùn kó lọ lẹ plastic. Dúní òun léèyàn lára wa òun léèyàn lára wa àwọn náà máa tó bímọ o àwọn ọmọ tiwa náà fẹ́ lọ bìkan o. dúró o mọ̀ pé mo fẹ́ léèyàn lára nígbà tí wọ́n kọ́kọ́ gbé kíní ìsílẹ̀ gbáyà Dúní nínú ilé àfàlejò àfẹ́kíní kan me and my wife ni ó dẹ̀ mọ̀ pé lẹ́bí rẹpẹtẹ ni mí mo dẹ̀ rọra dúró lórí ọwọ́ mi pé me and my husband lèmi náà fẹ́ ṣe suddenly wọ́n kàn walking aláṣẹ conference tó bá jẹ́ èmi sì ní balẹ̀ léyìí ọ̀gbẹ́ni Mr. Kògbèrègbè Yétúndé á lo ọ̀sẹ̀ kan Kíkẹ́ mi fẹ́ rí for now Yétúndé lè wá lọ o kẹ́ ẹ̀ tún fọ ẹ̀kẹ́ wá fọ̀tẹ̀ pé o at least wọ́n á fúnra wọn ní first half second half ní sọ lémi dostel. tó bá jẹ́ mi ni madam of the house nínú ilé yìí tí mo jẹ́ second in command. tí ẹ dá second in command. second in command ni mí. mo ti dúpẹ́ tó gbà bẹ́ẹ̀. Yétúndé ò láṣẹ àbí kò kàn tẹ̀lé wá jókòó sínú ilé yìí for what now. o ti òbí ọmọ yẹn ń gbọ́kọ̀ tó ń sọ o ti òbí ń gbọ́kọ̀ tó ń sọ. kí ló fẹ́ gbà tó bá yá sìn àfàbọ̀ jẹun àgbèsí kitchen ìyàwó bọ̀dá mi àfọ̀ tó bá lo toilet ó lè má flush ṣé mo fẹ́ complain ni
tó bá lè wíìkì tán sí tó gbé àwọn ṣì ní kan tó fẹ́ ṣe ní Èkó pọ̀ àrárá kiri kan ṣé mo fẹ́ complain ni tí máa ń complain fẹ́ wà níyàwó ẹ̀ nǹkan ra jẹ́ kó máa lọ mi ò fàlejò tó bá ti ní kó padà lé ní báyìí sí máa pe Kíkẹ́ kò sí nǹkan tó fẹ́ ná mi phone call ni just a minute ló bá parí. Doni. Máa ń rí. Pẹ̀lú gbogbo tó kàkálẹ̀ yìí ẹ̀rù ẹ̀ ń bà mí. Ọmọ tí ò tí ì lo ìṣẹ́jú méjì ó ti fàbọ̀ jẹun nínú imagination ẹ̀ kò fọ́ ó ti rò ó kò flush ó ti sáré rò ó kò ní kí ẹ ó ti sáré rò ó kò ní gbálẹ̀. Ẹ tó bá rí obìnrin tí ò bá sá kò lè sá fún nǹkan mímọ́. Nǹkan tó máa ṣe ni Yétúndé máa dúró. bó ṣe wà ní tó bá fàbọ̀ jẹun kò ní fọ̀. Má pa mí o ìyàwó ọdún. Àwọn aládùúgbò yìí máa mọ̀ pé yes Mrs. kò gbérégbé ṣe nǹkan kan. Lọ́yìn omi dọ̀la Ọgbà ìjọ yìí pọ̀ ní. àbí o. Ìjọ yìí lágbára. Láì dalẹ̀. Ẹ kú àtàrọ̀. Gbogbo bí ẹ ti pé nǹkan ni. Ṣé ṣe wá pẹ́ tó lè rìn níbi wàhálà iṣẹ́ ìjọba táwọn ń gbé nínú kọ́ńtàtì wà lẹ́nu nìkan ní èsì ráyè lánàá. ìyá? àdúnà ìwọ wà ní gbogbo létẹ̀ bí tí gbogbo ètò ẹ̀kọ́ ṣe ṣe tó ń ṣe ṣe ó lágbára. Ó fẹ́ sọ fún mi pé òun mọ̀ ni anyway àyàn mélòó ló invite? Fún kí ni? Fún kí ni? So o mọ déètì nìyí. Kí ló ń ṣe rí kí n déètì ní? Èmi 27 láàrín gbé ní ilé èdè. 27 Children's Day. Kí wá ló ń ṣe lẹ́yìn? Èmi ṣáà ń ṣe Christmas. Àbẹ́ mi ní anniversary yìí dájú mi. Tí mọ́mí. Mo ti wá gbàdúrà yẹn. Òdùn kò sí ìrànlọ́wọ́ ṣe lẹ́yìn. Èmi ńlá lọ́dún wá bímọ. Sorry. Òdùn má dorí mi rú. Tó wà lórí mi ju déètì lọ. Tó ń ṣe pàtàkì sí mi ni mo ti ń wò wájú mi. Kò sí wáìnì, kò sí iná wáìnì nílé. Àwọn ọ̀rẹ́ tèmi dẹ̀ ń bọ̀. Àní iná wáìnì. Ó bá di weekend ara àárín àbí? Weekend pẹ̀lú ènìyàn. Tó wà lórí mi sí ìdúró kò sí wáìnì ilé wáìnì ló fẹ́ tán lọ. Àárá àtọwọ́ wá sí wà nílẹ̀. Kí ni o fi ń fàǹdì rẹ̀? Wọ́n ló mọ̀ jáde. Èmi mo mọ̀. So mi kò rántí ọjọ́ ìní yìí. Mo ṣe wá gbàgbé rẹ̀. Òdùn ní kò sí ìrànlọ́wọ́ ṣe lẹ́yìn. Don't tell me you've forgotten today is my birthday. Ẹni ní May 14. Yeah. June 14. Ṣé mo kí mo ti gbàgbé ṣá? O ti gbàgbé. Tó ní Ọlọ́run. Òkú gbàgbé ẹ, ayé gbàgbé ẹ, àìsàn gbàgbé Ọlọ́run. So every time wọ́n máa ń gbàgbé birthday yàn. Bó ṣe ṣe ní last year náà nìyẹn tó rántí birthday mi. Tó jẹ́ pé o ti lọ alẹ́ pátápátá lọ ẹ̀ṣẹ̀ dé tẹ̀sán wá kí mi happy birthday. Ṣé mi máa ń gbàgbé birthday tiẹ̀ ni? Ṣé mo ever gbàgbé birthday rí? Sórí kọ́ńtàtì kọmíṣánná ó ti fẹ́ dorí mi rú. Mi ò ráyè ó ti pé olú ni mo wọlé. Ó rí pé contract wà more important ju èmi lọ àbí? Kò ṣe bẹ́ẹ̀ ó wà important sí mi. Mo mọ̀ pé àwọn nǹkan mọ̀ pé tó bá bí sí ń gbà mí ó lè má rántí jẹun. Àwọn èèyàn pọ̀ tẹ́ bí Bógun Sọ̀yà kò rántí bẹ́ẹ̀ díẹ̀ kò mọ tọ́tọ́ bí. Láàrin ìwọ gbàgbé birthday mi. Lóní máa mú yẹn wá àkọsẹ́ tó lè gbàgbé ní date. Ṣé mi ever gbàgbé birthday rí ni? Ìwọ máa ń fi nǹkan sọ́kàn gan kò ń ṣẹjọ́ mi. Ó mì pò níbi tó fi sí jura wọn lọ nìyẹn dẹ̀. Kò fi sí. Má ti di pé ọ̀kan ló rántí birthday ọ̀kan ni ọ̀rántí ó ti fi síbì kan jùbì kan lọ nìyẹn dẹ̀. Ìwọ ń gbàgbé birthday tèmi. Mo tún dé ní orí mọ́ yẹn ṣe gbogbo ẹ̀ tí mo ṣe kúrúkẹ́rẹ́ ó tún wá sọ fún mi pé May Day, Independence Day.
children's day ni. ṣé mo gbàgbé ti last year. O gbàgbé. o ṣe àwọn náà ṣàlọ. O gbàgbé o ti lọ sí iṣẹ́ kó dé kó tó wá kí mi happy birthday ní last year. mo ṣáàjẹ kí ẹjọ́ yẹn gangan. kí mi lọ́jọ́ yẹn gangan. odò ní màmá pọ́njẹ́ bẹ̀ láti sá mo gbàgbé rẹ sínú má bínú. ṣé ìwọ jẹ́ bébí tó ń pọ́n bẹ́ẹ̀ dè lé ni nígbà tó wọ́n ṣe bẹ́ẹ̀ dè bá wọn bá kéèjì tó wá ní kọ́sì. so èmi ti máa ń bá wọn plan birthday yẹn òpònú ni mí àbí. èmi ti máa ń bá wọn plan ṣé bá àwọn ọ̀rẹ́ máa ti dé kó tó dé tó máa kàn bá surprise package nínú ilé òpònú lèmi àbí. ó yẹ kọkùnrin ṣerú ẹ̀. tó fẹ́ gbẹ̀san ni. fẹ́ gbẹ̀san ni àbọ̀rọ̀ ọ̀rọ̀ ló ń sọ lẹ́nu tí ó dùn ó gbàgbé birthday mi ó sọ fún mi pé ó sọ fún obìnrin ló ń ṣe yẹn. ọ́fíìsì mi kan ju bí kan lọ ní ẹ̀mẹ́ àti àwọn ọkùnrin tẹ́ pé wọ́n máa organize birthday party fún ìyàwó wọn tẹ́ pé ìyàwó ọgbọ̀n tiẹ̀ ní mọ̀ surprise something náà máa fi ṣe fún wọn. ó ṣe yẹn fún mi rí. tó bá pé 50. nǹkan tẹ́ fẹ́ ṣe tí wọ́n bá pé 20 náà kọ̀lẹ́ fẹ́ ṣe tí wọ́n bá pé 50 ni àtẹ̀tí rántí gbà tí ní èjì tí wọ́n bá pé 50 lẹ́fẹ̀ẹ́ wá rántí tí old age máa ti wọnú ọpọlọ yín. ọlọ́jọ́ bí wọ́n máa gbọ́dọ̀ lágúnjọ́ di èèyàn ló le tó yẹn. wọ́n ló mọ kitchen ni mo wà o kitchen ni mo wà o dẹ̀ ti dé ìsìn ojú ti kó kíní bá mi òru ti mú mi òǹdòru mú mi láàrin òǹdòru mú mi please tí mo ṣe gbàgbé just please leave this place please. èmi ò leave this place bẹ̀rẹ̀ náà tó ní yìí o mi ò leave this place má bínú tí yàrá ti ń ro kan papọ̀ bísínẹ́sì gbogbo ẹ̀ ń pọ̀ mọ́ra wọn ó ju ọ̀pá mi láàbínú. mo gbàgbé bẹ́ẹ̀dì mo ẹ́fà gbàgbé bẹ́ẹ̀dì ẹ̀ rí ni mo ẹ́fà gbàgbé bẹ́ẹ̀dì ẹ̀ rí. má kàrà mọ̀ tí ò ṣe kìíní jàre bẹ́ẹ̀dì ò ṣe ń ṣe ni má bínú. kí má bínú mo ṣe máa ń ṣe every year nìyẹn. mo ṣe bẹ́ẹ̀ lásìẹ̀. o ò ṣe bẹ́ẹ̀ èmi mo ṣe bẹ́ẹ̀. bí àwọn gbàgbé wo ló wá ń ṣe mí lẹ́nu bí ọdún mẹ́ta yìí má bínú mo àní má bínú sẹ́. kí má bínú. ṣé n sòtọ́ fún ẹ kí n tó fẹ́ gbogbo ẹ̀fẹ̀ tí mo ń láyé mi ì mọ bẹ́ẹ̀ de wọn rí gba tí mo sọ fún ẹ Fọláṣadé bá ń gbóṣe mi ì rántí bẹ́ẹ̀ de rí má jẹ́ ń dọ̀bẹ̀ yín nù mi ì rántí bẹ́ẹ̀ de rí. kò yẹ kó o fà wọ́n látọ̀tọ̀ tó yìí tá a bá kó ọkùnrin mẹ́wàá sílẹ̀ mẹ́jọ nù wa báyìí a máa ń gbàgbé àwọn kan báyìí máa ń bízì nìyí. ọkùnrin tí ò wà responsible olú máa gbàgbé bẹ́ẹ̀ de ìyàwó ẹ̀ tó máa gbàgbé àwọn important dates nínú ayé wọn irú ọkùnrin bẹ́ẹ̀ tí wọ́n gbọ́ ọmọ lọ sáwọn spent park ó máa gbàgbé ọmọ ẹ̀ síbẹ̀ ni no doubt. kò mọ̀ mọ̀. ẹ gbọ́ ẹ̀yin obìnrin bíi tèmi nínú ilé tó máa kó ọkùnrin bíi mẹ́wàá sílẹ̀ ṣé wọ́n máa gbàgbé bẹ́ẹ̀ de ìyàwó wọn. ẹ̀yin dáàdi wa tẹ̀lé wà ní àtẹ̀yìn àti mi tẹ́ mọ bí àwa ọkùnrin bá ṣe máa ń bíbí bá a ṣe gbọ́dọ̀ provide nǹkan tẹ́ gbọ́dọ̀ tó tí gbogbo ẹ̀ máa ń dín mọ́ ẹ̀wọ̀n tá a bá gbàgbé ẹ̀ tá a kàn mí kékeré gbàgbé ẹ̀ tó yẹ ká yàrá yọ̀rọ̀. má pa mí o ìyàwó ọdún. láéláé mi ò lè gbàgbé ẹ o because memorable day ni for both of us so lè gbàgbé ẹ. ó ṣeé ṣe kí n gbàgbé. tí ọkọ mi wọ́n gbàgbé birthday date mi it's going to be terrible. mi ní purọ́ fún yẹn mi ń gbàgbé bá di ara mi o. kò ní funny at all something like that happened about last year and I was so annoyed torí àwọn tó yẹ kó expect àwọn tó yẹ kó rántí birthday mi lọ́lọ́ rántí tọkọ mi wá rántí tẹ́ni tajọ́ ń sùn tajọ́ ń jí lójoojúmọ́ kò ní funny o ilé èèyàn níjọba àwọn méjèèjì ni that's just it. èèyàn lè gbàgbé iṣẹ́ pé nowadays business ló wà lọ́kàn èèyàn any time of the day. ṣẹ́rí obìnrin tí wọ́n bá fẹ́ sílé I understand èèyàn ìyàwó mi ń ṣe ó ti gba kámú ìyàwó mi ló rán mi létí bá de tèmi ní yíyà tó fẹ́ lọ August 9 tí n bá tún wá gbàgbé orúkọ ẹ bá má gbàgbé ọjọ́ bí ẹ náà ó tó máa ṣẹlẹ̀ o gbàgbé náà nìyẹn o ó tó máa ṣẹlẹ̀ o bàkọ́ tó ń rìn máa ń dẹ̀ pé kó tó ń sọ fún mi náà ni kó tó ń ṣe kí ni kó tó ń gbé sọ́pọ̀ padà náà ni àtúnkà padà náà ni. má pa mí o ìyàwó ọdún.
wáìnì lè sí lórí pizza wọ́n ní ìgbìmọ̀ wọn. o ò bínú àrùn. mi ò bínú mọ́. o ṣe bínú ni. mi ò bínú mọ́. kò ní wà pàpọ̀ dé kọ́ máa rí kó ṣe yẹ kọ́ mọ̀ kó mo gbàgbé níta máa ṣe rèé jẹ́ kí wọ́n rò pé mi ni mò ń ṣe surprise package mi. ní bẹ́ẹ̀ tó gbàgbé tó dé nírọ̀lẹ́ o ti fẹ́ wá jẹ chairman lé lórí. àṣírí èmi àti ẹ̀yìn. àṣírí kí ni mi ò bó ẹni àṣírí mi ò bó mo máa ní láti sanwó fún lè ní. fún wọn. bẹ́ẹ̀ ni tí máa ti fẹ́ sọ̀rọ̀ mo máa ní láti sanwó fún lè ní. ẹbí wa ọ̀la ṣe ní mọ́ ní ọ̀dàdì ní má bínú mo fọlọ́run bẹ́ẹ̀ mo forí àwa mo forí gbogbo èèyàn bẹ́ẹ̀ má bínú mo gbàgbé ní mọ́ àwọn ọkùnrin gbogbo ẹ̀ bísínẹ́sì mi kò ní ṣẹlẹ̀ mọ́ ti next year ó kóṣù kan báyìí màá ti rántí ọlọ́run. o ṣe sọ láti ẹ̀. o sọ bẹ́ẹ̀ láti. o sọ ní láti ẹ̀. ọkùnrin màmá tó bá ti jí báyìí èmi ló máa kọ́kọ́ máa kí á fi bẹ̀rẹ̀. ó yẹ kí n kí ẹ dàbí àná mi ò mú má bínú mi ò mọ̀ ní ẹ̀yìn mi ṣe lọ́nà àbẹ̀ní àmọ̀kẹ́ àmọ̀kẹ́ yìí ló kọ́ má bínú kọ́kọ́ mọ́ra pẹ̀lú náà ni mi lè ṣe bẹ́ẹ̀ mọ̀ wà á dẹ̀ túra ká wọn máa ń kọ fún yẹn. happy birthday to you Aduna happy birthday to you happy birthday to you Dunni happy birthday to you Sakara. How old are you now? Tíkẹ́ ilẹ̀ bẹ́ẹ̀. How old are you now Aduna? How old are you now Dunni? Kọ́má how old are you now? Má sọ ọmọ mọ́ I just 12 ni ẹ má bínú ọlọ́run kò ní ṣẹlẹ̀ mọ́ ọlọ́run má bínú. bàbá dẹ̀ máa wo orí dp àbí facebook gbogbo àwọn girlfriend yẹn máa send birthday message sí wọn ẹ máa send flowers sí wọn lórí facebook ṣùgbọ́n ìyàwó lẹ́yìn ẹ̀ ní rántí birthday wọn. I'm sorry mi ò mọ̀ ó mọ̀ pé ẹ̀ máa ń gbàgbé ìgbà míì pé déètì kan ọjọ́ kan ọlọ́run mi ò tiẹ̀ rántí kò tí mi mú níkà o kátẹ́gùn má lè kí mo má lè gbóòórùn pé ìyàwó mi rún birthday lénìí. má pa mí o ìyàwó kóyàwó ẹ jẹ kó gbéyàwó ẹ sórí nìyẹn torí ẹ kò rán yàwó ẹ tó bá yẹn wọ́n live life ẹ ẹ mọ̀ tó bá pọ̀kùnrin tó wà kẹrin ni á mọ ìgbà tí yàwó ẹ tó máa ṣe bẹ́ẹ̀ dẹ́ mọ́ nǹkan báyẹn á máa prepare pé àyàwó mi ò for the first ẹ̀yìn ni mo mọ̀ gbọ̀n àárọ̀ gan-an ó ti lè bára package gan ọ̀sẹ̀ kan tẹ́ pé o ní jẹ́ kó mọ̀ kó bá yẹ kó mọ̀ tó love ẹ tó yẹ kó tó like wá ti bára package ẹ tẹ́ pé òun gan onímọ̀ gan gbàwọn birthday ẹ mọ̀ gbàwọn card everything wá ti rí àti pé ìjọ́ kejì gan as well as money for the first thing a surprise ẹ àyẹ̀kọ́ rí ẹ mọ̀ showing kẹ́ pé o like ẹ kánà mọ́ tó like ni ẹnu kò bá yẹ wà pa náà definitely àwọn tó máa ń gbàgbéjọ́ tí àwọn máa ṣe birthday ọ like àwọn kò gbé ẹ mọ̀ kò pé àwọ̀ ẹ̀jẹ̀ kò gbé àwọ̀ ẹ̀sọ̀ rárá kò tẹ̀sí kan tó kàn pa ìyàwó ẹ̀ kò fẹ́ mọ̀ gan sẹ̀ gan pẹ̀lú orúkọ báyẹn kò dé wá òkè. mo máa bínú o mo máa bínú mo lè má bínú pé bóyá mo máa sọ dìjà but at least mo ṣe máa bínú for that moment. máa bínú kò yẹ kó gbàgbé nígbà tá a máa fẹ́ra tá a máa ṣe certificate wedding kìíní wa àti kọ date of birth wa síbẹ̀ because ṣíṣe máa wà lórí ti tèmi náà lè gbọ́dọ̀ wà lórí ẹ̀ compulsory ló gbọ́dọ̀ máa gbé sórí ni. má bẹ̀ ẹ̀tọ́ mi ni láti mọ bá di ẹ̀ má jẹ́ di fi style tábà di bímọ má jẹ́ máa fi style mi lọ́wọ́ ọmọ ẹ̀ ọmọ ẹ̀ àmọ́. ọjọ́ tó bí ìyàwó mi pé mo lè gbàgbé báyìí ó depend lé bó bá ṣe ń wà lọ́kàn òun náà sí but majority of times ọlọ́run máa yẹ kéèyàn rí nǹkan tó jù lọ somebody may forget kó yẹ pààrọ̀ ọjọ́ ẹ̀ ló máa níran even ó lè dọ̀sán gan kó tó níran it depends how the situation at times warrant to people but tí ẹ omi bá níjọba ẹ ní back day òun àjọ màmá tó bá yẹ pé mi náà ni òun náà ti sọ fún mi pé next week ṣèkínní àbókọ̀ túnla so àjíjọ mu àmọ́ fúnra wa if there is full love a máa níran ẹ̀dá ni wá kò sí téèyàn ò lè gbàgbé. boyfriend mi gan ò lè gbàgbé not because of gbà tí mo wá ti marry my husband abágbàgbọ́ ọjọ́ birthday mi tí mo dẹ̀ mọ̀ pé ojoojúmọ́ gan ni birthday date ẹ̀ ring bell lórí mi no you can't forget it tó bá dẹ̀ wá forget ó máa ní tangible reason gan àwọn máa ní jẹjẹ pé ó máa ní láti fi change thought tí mo ti gbé sí mind fún un but tó bá fún mi tangible tó dẹ̀ dé tó ti apologize tó dẹ̀ gbé mi jáde tó ra gift fún mi mo ò ní bínú àti gbàgbé nìyẹn. mo lè gbàgbé o kò possible tó àjọ wà for long time kí ni fẹ́ gbà bẹ́ẹ̀ díẹ̀ fún tí mo ti mọ ọ́nà tó ti mọ ọ́nù mi ìjọba báyìí ni o oṣù báyìí ni o déètì báyìí ni o a ti wà lórí a wà lórí màá rà lórí òun náà kí wàá pọ́sí kí wọ́n á ní pé wọ́n gbàgbé date of birth ẹ̀ ṣó possible ni kò lè ṣẹlẹ̀ náà definitely mo lè gbàgbé ẹ̀. How old are you now? Filẹ̀ bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀. How old are you? má pa mí o ìyàwó má pa mí o.
This your scope is day too much. Just dey scope me left, right, and center. You won't keep person. Wari eni Sokoto, wari eni Calabar, wari eni Oyigbo, wari eni Agege, ìrìn gbèrègbèrè tó mi ní kò máa tẹ́mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi ní kò máa tẹ́mi lọ́rùn o. Omi dán waka every day, so hustle for the pay. Now when people say go slow, you say the which way now? Money for hand and the back for round, you wanna roll around and with the big boys in town. So it's